أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين Àmín. akí gbogbo mùsùlùmí tí ń bẹ nínú pé àwọn ń gba àwẹ̀ Ramadan lọ́wọ́ àfitóbi Ọlọ́run àfibẹ̀ Ọlọ́run àwa tá bẹ̀rẹ̀ àwẹ̀ náà àwa náà ní ká parí ẹ̀ láyọ̀ àtàláfíà. Àmín. gbogbo ládá tí ń bẹ ń bẹ Ọlọ́run dákun má dùn wá ní ládá. Àmín. akí ẹ̀yin ìyá wa tó jẹ́ pé ẹ̀ ń darun mójú ẹ̀ ń ṣe wàhálà bọ́kọ ó ṣe é jẹ sàárè ọmọ ó ṣe é jẹ sàárè pẹ̀lú ògùn Ọlọ́run wàhálà yín ò ní já sásán. Àmín. a ní ká bára wa sọ̀rọ̀ torí pé àkókò yìí mùsùlùmí ò ní nǹkan míì ju kó gbọ́rọ̀ lọ́hùn tó bá mú àlùkùránì kó ké àdúrà tó bá mọ̀ kó ṣe àkókò ẹ̀ láwa yìí àwa ní ká fi àkókò yìí bára wa sọ̀rọ̀ Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. ó ní fa'arifuni Fa'arifuni qabla an ta'buduni. Wa man lam ya'rifuni kayfa ya'buduni. Ọlọ́run ní ìwà Ànábì Muhammad Fa'arifuni. sọ fún àwọn ìjọ rẹ sọ fún àwọn èèyàn rẹ pé fa'arifuni ẹ mọ̀ èmi Ọlọ́run ọba ẹ kọ́kọ́ mọ̀ mí ná ẹ gba ìyànjú kẹ́ kọ́kọ́ mọ̀ mí kẹ́ tó máa sìn mí ẹ kọ́kọ́ mọ̀ kí ní jẹ́ Ọlọ́run ta ni mo fẹ́ sìn irú ìyàwó ni irú agbára wo ní bẹ lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe rí báwo ló ṣe jẹ́ kọ́kọ́ mọ̀ mí kó tó di pé ẹ máa sìn mí. qabla an ta'buduni. ẹ wà máa ń lábíyà àrífúnì. lam ya'rifuni fakayfa ya'buduni. Allahu Akbar. Ọlọ́run ní ẹni tí ó bá mọ̀ mí báwo ló fẹ́ sìn mí. ẹgbọ́rọ̀ Ọlọ́run ní kọ́kọ́ mọ̀ èmi Ọlọ́run mọ irú ìyàn tí mo jẹ́ báyé ń tó rí ẹ níbi tó bá bọ́ sí kọ̀rọ̀ báyé ń tó rí ẹ ní gbogbo tó máa ń ṣe báyé ń tó lè sọ ẹlẹ́sàn gbogbo tó bá ti ṣe kọ́kọ́ mọ̀ mí ná kó tó di pé ẹ máa sìn mí torí tí ẹ bá mọ̀ mí ẹ lè sìn mí dáadáa báwo ló fẹ́ sìn mí. ní ìlú Nàìjíríà táwa yìí àfáà alẹ́ ẹ̀sìn àlọ́lọ́run gbogbo wa lẹ́lẹ́sìn ẹni tá wá ń sìn àmọ́ àwa lẹ́sìn ní Nàìjíríà bẹ́ẹ̀ bá gba bí chọ́ọ̀chì ni bẹ́ẹ̀ bá gbà ọ̀hún mọ́sálásí ni bẹ́ẹ̀ bá gba bí chọ́ọ̀chì ni bẹ́ẹ̀ bá gbà ọ̀hún mọ́sálásí ni tẹ́ bá gba bí ṣéwù ni tẹ́ bá gba bí àáfàá ni tẹ́ bá gba bí wòlíì ni tẹ́ bá gbà ọ̀hún pásítọ̀ ni síbẹ̀síbẹ̀ àmọ́ Ọlọ́run. Allahu Akbar. tí ó bá jẹ́ pé bá ṣe ń sin Ọlọ́run la ṣe mọ Ọlọ́run Nàìjíríà ò lè rí bó ṣe rí ṣùgbọ́n tọ́lọ́run ní ká kọ́kọ́ ṣe àṣẹ Ọlọ́run ní ká kọ́kọ́ mọ̀ wọ́n lọ́mọ bá fàárì fún ní qabla an ta'buduni wa ma lam ya'rifuni fakayfa ya'buduni. Ọlọ́run nígbẹ̀ bá mọ̀ mí lẹ́wàá mọ̀ bẹ́ẹ̀ ṣe sìn mí. Àwẹ̀ ló dé gbogbo èèyàn dé ní Ọlọ́run ẹni tí ò kírun tẹ́lẹ̀ ó ti ń kírun torí Ramadan tí Ramadan láàrin 29-30 days yẹn tó bá kó gbá wọlé àwakọ̀ àjọ ń sọ̀rọ̀ ọ wá ní sà mi ò mọ̀ báyẹ́ kíyèsí tí mo kíyèsí ó ní kíni ó ní sẹ́ẹ̀ kí pé gbogbo bíbá ìdáwọ́ torí àwẹ̀ ó dé ìyẹn jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ ní Nàìjíríà yìí mùsùlùmí ni àyà mi já wọ́n ní kí lẹ́ ń sọ yìí ó ní wò ó oníṣẹ́rí pé ibẹ̀ yẹn báà ni wọ́n máa ń jókòó bẹ̀ mo ti oníṣẹ́rí anybody bẹ̀ mo lè ra o ó ní wo iwájú bẹ̀ yẹn ó láwọn olóṣó ní máa dúró bẹ̀ oníṣẹ́rí ẹnì kankan bẹ̀ yẹn ó lé aago mọ́kànlá alẹ́ lólu yìí ó láàrin ẹnì kankan ó ní bó ṣe wà látàárọ̀ dẹ̀ ni ó ní tí ì bá ṣe pé àwẹ̀ wà ó ní bẹ̀ yẹn ò bá ti kún ìyẹn já sí pé mùsùlùmí ló lẹ́sẹ̀ fa àrífóònì àfọ́yà
قبل أن تعبدوني ومن لم يعرفوني فكيف يعبدوني. àìmọ̀ Ọlọ́run ló lè mú èèyàn mú oṣù kan jáde nínú oṣù 12 pé oṣù kan yìí máa fi ṣe Ọlọ́run, oṣù kan yìí máa fi bẹ̀rù Ọlọ́run, oṣù kan yìí máa fi pa gbogbo tí Ọlọ́run ní ká pamọ́ máa fi pamọ́ láàrin oṣù kan nínú oṣù 12 tó bá ti yí oṣù kan yẹn ó tún di ọdún tó ń bọ̀. فاعرفوني قبل أن تعبدوني ومن لم يعرفوني فكيف يعبدوني. oṣù kan ṣoṣo nínú 12 ẹ dákun tó bá yọ ṣe ẹ rò pé wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti dá tó bá ti lu Ramadan gba àwẹ̀ tó bá ti gbà oṣù yẹ́sẹ̀ ní má tara ẹ̀ má tara rẹ̀. Ọlọ́run ti ṣàpèjúwe àwọn tó ń lè foríjì pátápátá. Ó ní túbù ila Allahi tawbatan nasuha. túbù ila Allahi tawbatan nasuha. Ọlọ́run ní èyí tó bá túbá tí ò padà sí tó ń ṣe tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ tí ń dá yẹn tó túbá lé lórí tí ò padà síbẹ̀ mọ́. Irú ẹni bẹ́ẹ̀ ni mo ń ṣàforíjì fún. Kì í ṣe tó jẹ́ pé oṣù kan ṣoṣo yóò fi ṣe dáadáa lẹ́yìn oṣù kan yẹn kó máa gérí olórí lọ ni. Allahu Akbar. Fa'arifuni. Fa'arifuni qabla an ta'buduni wa man lam ya'rifuni fakayfa ya'buduni. Ntọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ òun náà ní àìmọ̀ Ọlọ́run. Gbogbo àwọn tí ń ṣe olórí orílẹ̀-èdè àìdá kó jẹ́ mùsùlùmí tàbí kó jẹ́ Christian. Tó bá jẹ́ pé wọ́n mọ Ọlọ́run kí wọ́n tó máa sìn, ó yẹ kí wọ́n ti mọ̀ pé kí èèyàn kówó jọ kó kó owó ará ìlú jọ kó kó pamọ́ fún rẹ̀ òun nìkan pé kò ní ṣe ìṣirò ẹ̀tọ́ níwájú Ọlọ́run, pé wàhálà ńlá ló wà lọ́rùn ẹ̀. Ó yẹ ká mọ̀ bẹ́ẹ̀. Tẹ́ bá sì wádìí wọn tí ó bá jẹ́ aláàjì kìíní kan yóò jẹ́ evangelist kìíní kan lára àwọn tó ń darí wa. Ṣé tó bá jẹ́ pé wọ́n mọ Ọlọ́run, ṣé ìwà tí wọ́n ń wù sí àwọn yòókù tó ní wọ́n máa wù? Ọmọ alápatà wọ́n á jẹ ní tí ń jẹ gbogbo ẹran nítorí àìní àdarí gidi, àìní àwọn tó ní ìbẹ̀rù Ọlọ́run lórí oyè. Ọlọ́run pariwo onífà àrífúnni qabla an ta'buduni wa man lam ya'rifuni fakayfa ya'buduni. Ntí gbogbo wa máa gbà ìyànjú kì í ṣe ká gbà ìyànjú ká máa lọ church tàbí ká gbà ìyànjú ká máa lọ mọ́ṣáláṣí. Ká gbà ìyànjú ká kọ́kọ́ mọ̀ pé ẹni tá fẹ́ sìn irú ẹ̀dá wo ni, irú ìyàn wo ni. Kí ló fẹ́? Kí ni ó fẹ́? Kí ló fẹ́? Kí ni ò fẹ́? Kí ni máa ṣe tí ó máa dùn mọ́? Kí ni máa ṣe tí ó máa fa ìbínú Ọlọ́run lé mi lórí? Tí èèyàn bá ti mọ̀ pé nǹkan kan ń bẹ tí yóò ṣe tí inú Ọlọ́run ó dùn sí, nǹkan kan dẹ̀ wà tí yóò ṣe tí yóò fa ìbínú Ọlọ́run lé lórí, mo mọ̀ pé ìwà wo change. But àìmọ̀ ló fà á. Wa man lam ya'rifuni fakayfa ya'buduni wa man lam ya'rifuni fakayfa ya'buduni. Mọ́sálásí tá à ń kọ́ kiri, ṣọ́ọ̀ṣì tá à ń kọ́ kiri kì í sòun lákọ́kọ́ o. Àkọ́kọ́ ní pé ká mọ̀ ìntàfẹ́sì ó wà lára ìyàwó tá à ń fẹ́. Kí èèyàn tó fẹ́ ìyàwó yóò kọ́kọ́ mọ̀ ná. Kàlẹ́ dé títì kẹ́hẹ́ nìkan. Kọ́kọ́ wá ìdíyàwó mọ̀ ṣé ta lè jọ gbé, ibo ló ti wá, kí ni ìwà rẹ̀, bóun ló ṣe gbé, bóun ta ló bí, nígbà tí wọ́n bí, ṣé àwọn àyànrẹ́ ló bí, àbí àwọn tí ò ní ìran ló bí. Kọ́kọ́ wá ìdíyàwó náà, wá fẹ́ sí Ọlọ́run, wá ìdí Ọlọ́run. Kà mú pàkà, wá ń ṣe ìṣe pé ènì tá rí ihe, tá mú pàkà. Ọlọ́run ò rí bẹ́ẹ̀ o.
wàláhì Fa'rifuni qabla an ta'buduni. òun náà ló pẹrẹ lọ́ba ẹlẹ́san Allah. wàá kọ́kọ́ mọ̀ pé ọba ẹlẹ́san lọ́lọ́run kẹ́ tó máa sìn. Tó bá ṣe tí ò dáa yóò ṣẹ̀san rẹ̀. tẹ́ bá mọ̀ pé tẹ́ ń bá ṣe dáadáa ẹ̀san ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ẹni tí mo ń sìn, tí ń bá ṣe nǹkan tó kù ẹ̀san ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ẹni tí mo ń sìn. tá bá ti mọ̀ bẹ́ẹ̀ orílẹ̀-èdè wa yóò yí padà. Yóò yí padà. Ọlọ́run ní inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. àbá Inna Allah la yughayyiru ma bi qawmin ah, hatta yughayyiru ma bi anfusihim. inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Ọlọ́run ní èmi ò lè dìídì gbẹ́sẹ̀ ń pa Ọlọ́run èyí orílẹ̀-èdè wa padà ẹ̀yẹ ọmọ olórí wa padà Ọlọ́run ní èmi ò lè ṣe o. Allahu akbar. Hàtà àyàfi Hatta yughayyiru káwọn èèyàn tí ń bẹ̀ mí káwọn náà yí àìdá tí ń bẹ lára wọn padà káwọn náà yí ọkàn wọn padà. Ẹ̀yin rẹ̀ kọ́kọ́ yí rẹ̀ padà ẹ̀yin rẹ̀ kọ́kọ́ yí rẹ̀ padà kọ́lọ́n tó yí ẹ padà. Allahu akbar. Tó o bá yíra rẹ padà Ọlọ́run ò lè dìdì yí ẹ padà. Ìwọ ló ní ìpinnu pé tí mo ń ṣe yèmí ò ṣe mọ́. Allah. Ọlọ́run wa fàṣẹ sí pé a fàṣẹ sí má ṣe mọ́. Allah. Tẹ́ ẹ̀ bá tí ní ìpinnu Yóò wá kò lọ. sí kankan tí yóò wá sí ìmúṣe lórí láìfẹ́. Allahu akbar. Torí náà ká padà ká wá wá ìdí Ọlọ́run ká mọ Ọlọ́run tá bá ti mọ Ọlọ́run ká wá sí Ọlọ́run ká wá jèrè tí ń bẹ lọ́dọ̀ títí Ọlọ́run. Láì mọ Ọlọ́run èèyàn ò lè sí Ọlọ́run. Subhana rabbika